babaláwo tí bẹ̀rẹ̀ yan gbọ́ tí bá wí kíkọ́ ọmọ pẹ̀lú tí ń dání lóró kó múra sọ̀rọ̀ lérè rẹ̀ kọ́ máa dá kíkọ́ ọmọ gbẹ̀yẹ̀ tí kò yẹn níwà dìkà kó múra sí wa kára sunsun bórí kan bá ta ìrẹ̀lẹ̀ bórí kan bá tẹ èyí borí ọ̀pá gbé ní ilẹ̀ dá bá kú mọ́ orí ẹ̀ ti ní gbé ní lọ. ẹ mọ̀ bára yín jà mọ́ bó ni ó ti rí ọ̀la ìrí bẹ́ẹ̀ nínú babaláwo ó di fọ̀rọ̀ ọ̀hún. wo bó ṣe lanu wèrè ẹlẹ́bi ajá mi ló pa. ṣé ó fún mi lówó kí n lọ ra nǹkan tí mo gbé wáyé nítorí mo dé sí ṣó fẹ́ pa mí ìwọ ọmọkùnrin ṣó fẹ́ pa mí ṣó lórí burúkú ni ẹ ní. àdúrà ní ká máa gbà kí Ọlọ́run fún wọn lálàáfíà tó péye owó lórí onífẹ́. ẹ lówó. lọ́yọ̀ọ́ nínú ibi gbogbo tí ìbá ṣẹlẹ̀ sí Ọlọ́run lọ́kàn ó sì ní sọ́ńbẹ̀bọ̀ bá ìjẹ́pọ̀ ọba ṣètò tẹ̀lé ní tífàwọn. sùúrù lèèyàn fi ṣọkọ bí ọ̀pọ̀lọpọ̀ sùúrù àtàmójúkú. What's your name? Akọyin. kò dẹ̀ fojú sẹ́kọ̀ọ́ ẹ o wàá ṣoríire o. We are the advertisement team. ìyàwó yín ti bímọ. Àbímọ o. ọ̀rẹ́ èmi ló dé nǹkan ayọ̀ ni ìwọ wá kárí bonú ní gbogbo ìgbà tíyàwó rẹ bá ti ń bí ọ tó ń béèrè owó lọ́wọ́ kí n sí mi. My brother, that is not the way to run an establishment. You know this is a school. I will use the money to run the school, to maintain the school, and to pay the teacher's salary. But the teacher said I should book flag. ìwọ ló mọ̀ ń sọ̀rọ̀ bí èwe. mo ti wí fún ọ ní àká ìmọye ìgbà wípé bọ́ ọba ti ń rí mi lẹ́yìn rẹ kó mọ fọkànbalẹ̀. ṣé orí ìbéèrè tó ń béèrè lónìí ọjọ́ tó o bá tún dán irú ẹ̀wà débò alẹ́ lẹ́mìí níwọ̀ èèyàn kan á bọ́ lọ́hùn lé. mi ò fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ni mo rò pásítọ̀ ọ̀rọ̀ tí tò nísìnyí mo fẹ́ fọ́gbà yán gan. ẹ sọ. ṣé o fi ń pe iṣẹ́ yìí tí ń wá stressful jù? Sorry, bùkátà pọ̀ lọ́rọ̀ wa. You know we have a whole lot of bills to pay. But I'm not complaining. Jayola with us. Ṣé ọ̀rẹ́ mi? ṣọ́ọ̀bù yẹ kí n fún ẹ lórí. Uncle, so you are married too? What does that even mean? I'm married. Am I not supposed to be married? I just wish we can be back to what we were. Ẹgbẹ́ ẹgbọ́n nǹkan tẹ́ ń sọ fúnra ara yín, ṣé kò rùn létí yín? That's his ways. China now. Who the hell is I just got out. Because I don't know who you are talking about. kí ló ṣe yín lọ́wọ́? ẹ̀jẹ̀ rí lọ́wọ́ yín. ẹ̀jẹ̀ ni. Don't go there. Just answer my question. Ǹjẹ́ o lè sọ fún wa how your day went on the 11th of this month? Láti bí 9 p.m. ìrọ̀lẹ́ títí di 1 a.m. àárọ̀. Just think about it, let it happen. Ó ti lóyún. What is happening? One man. Catch up for what? Mo mọ̀ nǹkan kan dájú. Àṣírí ẹni bí. Àwa kan ni mí, níbo ló ń lọ? Mo wà òkè o. Mo tẹ̀sí yẹn náà tẹ́lẹ̀ náà. Ó ga jù. Ẹ fọjọ́ mẹ́ta o. Just so. Ó ga. Ọ̀rẹ́ mi, thank you so much. Anything. Àmọ́ máa jẹ ọ̀kẹ́ máa jẹ rẹ̀ anything tó bá ti wà available. Mo máa jẹ. Environment mi máa wà òkè bọ́ o. Ṣé wọ́n dàbí ilé ìtọ́jú ẹ? Tí wọ́n bẹ̀rẹ̀ tó ń sparkle. Baby is not beautiful. You are beautiful. Aṣọ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, àdúpẹ́ Ọlọ́run. Wọ́n jẹ́ sáré fún àwọn ọkọ mi torí mo ṣẹ̀ wọlé ni. Wọ́n ti ń pè mí lákàárọ̀ pè mí. Ìwà táwọn ọkọ yìí. Wọ́n ṣàmọ̀ wọ́n tí ẹ o. Èmi nìyẹn o. N bá ti dàgbà máa jọ̀rẹ́ mi o. Hello. Ṣé wà? Wọ́n ibi báyìí ń dùn o, ìyáálé ẹ̀ ń kọ́. Bẹ́ẹ̀ ni bá a ṣe rí nìyẹn. Mo rí kó ẹ ti ń pè mí látàárọ̀. Mo lọ sí tọ̀, mo lọ gẹ́gẹ́ àwọn nǹkan kan. Ṣé mo pé wedding anniversary wa ń bọ̀? Mo lè fẹ́ kíjọ́ yẹn kó yàtọ̀. Ṣùgbọ́n nísìnyí á sọ̀rọ̀ lálẹ́ torí mo lálejò. Ọ̀rẹ́ mi wá kí mi bẹ́ẹ̀ ni. Tó wà tán ìyáálé ẹ̀
màá bá yín sọ̀rọ̀ lálẹ́ jẹ́ kí n ráyè fọ́rẹ́ mi o ṣé my dear I love you. bẹ́ẹ̀ ni a sọ̀rọ̀ lálẹ́ ó dáa all right see you àmì kí ìyáálé ẹ o ṣé díà all right bye bye. ó dàbí tó bá wá superwoman ọ̀rẹ́ mi kan yìí náà rẹ̀. ayé la máa jẹ kápẹ́gàn sórí tí n bá tún lówó mo tún fẹ́ fẹ́ ọmọ kékeré kan ọmọ 28 wọ́n ní nígbà tán dá ayé tọ́lọ́ ń dá ayé ó dá Ádámù àti Éfà bẹ́ẹ̀ni níbo ló kọ sí pé kọkùnrin máa fẹ́ yàwó kò sí ìwà làǹsàn. àdáyébá ni. tí ó bá tí ìṣẹ̀lẹ̀ nílẹ̀ Yorùbá mo fẹ́ kí tèmi Faramade mo jẹ́ ọ̀kan. bẹ́ẹ̀ni nígbà tó ń bá tó sórí ọyàn mi mo máa dín ọkọ mi mà. Kudirat ṣé oúnjẹ ọ̀rẹ́ mi ò tí rẹ̀ bí ni. ó lọ́lọ́lọ́lọ́ bá jẹ́rẹ́ mi tó kọ́kọ́ ṣe àkọ́kọ́ díẹ̀ yẹn ná. ọ̀yà pátá sí o. àtà ó ní kó bàtà sí o ṣùgbọ́n mẹ́ta tó pọ̀ jù tó wọ́n ti ní kó bàtà sí o tó rárá ṣe jù ní ẹ́ ọ̀rẹ́ mi. ṣe. méjèèjì àtẹ̀mí a lè ṣe anniversary fi ṣe àǹkó ní bá yọjú báyìí wọ́n mọ̀ pé èèyàn yọ ayọ̀. ó tọ́ mà ní ó dẹ̀ look matured ó look matured gan oh no ó look matured. wa tètè tọ̀tọ̀ yẹn tọ̀ náà lọ́tọ̀ tó lẹ́tọ̀. ọ̀rọ̀ máa pariwo bá ti bá mi sọ̀rọ̀ máa pariwo jọ̀ǹtọ̀ lọ. mo ní kó tètè lọ́tọ̀. o gbọ́dọ̀ ló máa sọ náà fẹ́ tọ̀ àbí mi ní tọ̀ as a matter of fact mi ò fẹ́ tọ̀. mi ò gbọ́ nǹkan tó sọ. mi ò fẹ́ tọ̀. ṣé nítorí pé o fẹ́ tọ̀ la ṣe dúró. mo fẹ́ fẹ́ problem mi. yes mo kàn fẹ́ kó park ní kó dó sójú kan. tó lórí burúkú ni ẹ. wà á tẹ̀fẹ̀ nù ẹ. o fẹ́ fẹ́ mi problem. èmi kọ́kọ́ ni problem mo fẹ́ wọnú ẹ lọ. wà á tẹ̀fẹ̀ nù. tẹ̀fẹ̀ nù ẹ. máa dìlé ẹ síbi ni ìṣòro gíràn ni ìṣòro stupid. olórí burúkú ni ẹ orí ẹ ò burú gbọ́dọ̀ ṣé mo sọ pé o fẹ́ tọ̀ ni. orí ìfẹ́ ló burú ló sọ bẹ́ẹ̀ láti kó. yá o ló fẹ́ tọ̀ àdé páàkì ó lè ṣe wèrè ó jẹ́ wá sọ fún idiot tó gbé wọlé yìí. wọ́n fẹ́ mi àti ẹ̀ láǹkó ó wá dàbí abá mi. ta ni wọ́. ó dàbí ibò mi ètò òṣèlú. ó ríra ẹ síbi ni. ó dàbí máníkì. ta ni wọ́. ó yẹ kí mi àfẹ́jọ́ máa wà kó. ó tó kí ló ṣe yín náà. ìyàwó mi. má ní ìyàwó ẹ fọkàn tó bá sọ. ó dàn ẹ ń ro tèmi mọ́ ti yín ni. ṣé gan ni mo rò. ó dà ṣé ni mo ń wò. má ro tiẹ̀. that's okay. tẹ̀fẹ̀ nù ẹ̀. tí n bá wo tiẹ̀ máa lu ẹ pa. ṣó pátán ṣó pátán. bóyá ló nọmọ wa. máa lu ẹ pa ṣó pátán. bóyá èmi àti ẹ̀gbọ́n àǹkó. súnmọ́ mi. lu ẹ pa wèrè. ókè ó ṣe bẹ̀rẹ̀ wàá jí sòrò. ìwọ orí àgbẹ̀ wa máa rí gbogbo olùwẹ̀ dẹ̀. oṣù ọ̀ ayé ògbé ẹ̀kọ́ tí mo kàn jẹ́ dé. wàá jí òkè orí ìwọ ìwọ. Hello, 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 hello. Kí ni problem ẹ náà? Ẹ ní sùúrù o. Problem méjì ni mo ní pẹ̀lú yín. Àkọ́kọ́, ẹ débí authoritatively ẹlẹ́fẹ́ kọjá.
mi ò mọ̀ yín rí o. Ẹ dákun tí n bá wá wọlé kí ni kí n sọ fún ọ̀gá mi àbí ta ni kí n sọ fún béèrè ọ̀gá mi. O mọ̀ mi rí, ṣé mi sọ fún èèyàn tí mò ń béèrè ni. Nọ́mbà 2 ni pé ẹ débi ní ìsìn ẹ̀ka gidi borí ṣé mo mọ̀ yín rí ni. Èmi ká gidi borí. Bẹ́ẹ̀ni. O má rẹ̀ rẹ̀ lẹ́rù kò fàtì ẹ̀ dání. Jẹ́ kí n kọjá o. Jẹ́ kí n tètè. Ẹ ní sùúrù kí ni ṣe gan kí ni jọ lọ́wọ́ dàbí jọ. Ẹ wo mo ń respect yín ni o tí ì bá ṣe pé mo ń respect yín mo mọ tí mo lè ṣe. Tó bá respect mi kí ló fẹ́ ṣe fún mi. Ẹ ní sùúrù. Kí ló fẹ́ ṣe fún mi kí ló fẹ́ ṣe. Ìwọ̀nù yín. Wọnú mi kò jáde. Mi ò ní jáde tí n bá wọnú yín wọ́n dùn sínú yín pa ni wọ́n jẹ́ ń bẹ̀. Ẹ máa gbádùn ara ẹ lọ. Màá wẹ̀ ń bẹ̀. Tẹ̀mí lọ. Ń bẹ̀. Ń ṣe gbọ́dọ̀ ń bẹ̀. Mo ti wá rí báyìí pé wèrè ni ẹ. O rò pé mi náà gbádùn nítorí mi jẹ́ torí mo lọ wí. Ẹ wo mo fi gbálẹ̀ mo fi gbálẹ̀ ẹ sọ̀rọ̀ àyìnbá mo ní tó bá ru ẹrù ẹlẹ́rù ẹrù tí ò ṣe tiẹ̀ bí ìfẹ́ kò rú kò fà kó wá gbẹ́tẹ̀ dání. Ṣé torí pé mo wọ suit. Aṣọ gbèrè wọ́n lọ wọ̀. Tí mo wọ fine set. Torí pé mo wọ fine set. Ẹ mọ̀ gbé ọ́fíìsì náà ti gbé mi wá bí. Ẹ wá ń pariwo lé mi lórí. Lọ́fíìsì mi ẹ ń pariwo lé mi lórí. Tẹ́ ẹ bá tó ẹ kọjá bí tẹ́ wà. Tí má kọjá kí ló fẹ́ ẹ padà. Ẹ padà. Tí má kọjá kí ló fẹ́ a ní ẹ padà. Bọ́dá mi èèyàn nílé ọlọ́nà nínú ilé tẹ fọwọ́ yìí kan obìnrin wà dá ìdúkúlẹ̀ báyìí bọ́dá mi. Kí ló ṣe mí sí kí ló wá bíbá yìí? Bọ́dá mi kí ló dé tó wá bíbá yìí? ọjọ́ tàbá rí ìbírí mi wọlé bọ́dá mi à ń lọ nílé nìyẹn àti ó yẹ dìde lẹ̀ jẹ́bi kọ́ni tó ṣe yìí. Jẹ́bi kọ́ni tó ṣe. Bàbá ẹ má dà sọ̀rọ̀ jẹ́ mo mọ̀ irin ni jẹ́ mo gbà tí wọ́n dé ni mo kọjú sí ayé tí ti bàjẹ́ àwọn fámìlì. Bẹ́ẹ̀ni sọ jẹ́rìí sẹ́sẹ́ gbẹ̀ náà ṣe. Kọ̀ọ̀kan mi ó fẹ́ fún ọ̀rọ̀ ìtọ́ni burúkú. Ó ní burúkú lọ jẹ yìí. Ó ní ẹ̀jì yín pẹ̀lú oró funfun. Ẹ̀jì díẹ̀ jẹ́ ká bọ̀ lọ. Bá ti jẹ́ nínú lẹ́yìn. Ẹ̀bẹ̀ kọ́ tó wọlé ní jẹ́ ti bàjẹ́ ọ̀rẹ́ ní tẹ́lẹ̀. Lọ́mọbìnrin yìí. Ó mọ̀ láyà o, ó dẹ̀ lágídí. Kí ló wá ṣe ń bí? Ṣó dìgbà tí n bá forí ẹ̀ fágbọ̀n tó wọ̀n dín ni? That's good, that's right. If possible. Kò forí mi fágbọ̀n nínú ilé ẹ̀gbọ́n. Will you shut up there? Sọ́ọ́rí kò tó fágbọ̀n. Ẹni ọdún tó bá fágbọ̀n. Gbogbo àgbọn tó bá ń wẹ̀ kò fọ́ iye tó bá ń wẹ̀ kò fọ́. Ẹgbọ́n mi ń tẹ̀lé mi lọ lẹ́yìn. Ó yẹ dìde báyìí kẹtẹ̀lé mi. Bàbá jẹ́ bàbá mo ní kẹ́ má dà sọ́lọ̀ mi. Jẹ́ ẹ̀ máa ṣí ẹ̀rọ mo ní kẹ́ má dà sọ́lọ̀ mi. Bọ́dá mi ayé mi ti bàjẹ́. Gbogbo ẹbí ló máa dá sọ̀rọ̀ torí kò tiẹ̀ ṣe kó tágbára mi pa tápá mi ká mọ́ gbogbo ẹbí ló máa dá sí. Ẹ káàbọ̀. Tí màá káàbọ̀ ńkọ́ mo rò pé ìwọ ń sunú mo rò pé ọ̀gbá jọ wo má dá sí ọ̀rọ̀ mi kó má ru ẹrù jọ̀bọ̀ kó má sá fún ẹlẹ́ kan sórí mi sí ẹ̀lẹ́jọ́ bá ẹrù sórí ìwà àti wèrè tó gba ilé mọ́ ìyàwó ẹ̀gbọ́n mi lọ́wọ́ ìwọ àti ẹ̀ ọ̀rọ̀ yín ò ṣe sí máa jẹ́ kí gbogbo ẹbí gbọ́ sí náà tí gbogbo ẹbí bá gbọ́ sẹ́bí á bá a dá sí òun kẹ́ ni ọ̀rẹ́ ni ó lò sí wèrè. Ẹ wá gbèsè ọ̀rọ̀ ẹ má lọ ara wọn gbóná ẹ lọ jíṣẹ́ fún lórí ẹbí yín o ọ̀gá tí ò gbádùn ọ̀gá mi tó jẹ́ pé madam tó jẹ́ pé ojoojúmọ́ náà ń gba abẹ́rẹ́ ó wèrè wọ́n fún ní sáìsì ẹ wò ẹ má gbàgbé ẹ sọ fún balẹ̀ yín sáìsì wọn wà bí. tó lọ pé àwọn ẹbí ẹ wá lé mi lórí èmi Faramade nínú ilé mi. Mi ò mọ kankan pẹ́ o ò dẹ̀ sọ̀rọ̀ nuisance o ò dẹ̀ sọ̀rọ̀ ṣé mo wà ń bí. Quiet! O sì bí o ní quiet. You brought nuisance to this house. Ẹ ṣé mi mo mú wa ni. Láti wọ́n máa rú sí àwọn mi. Ní sùúrù díẹ̀. Thank you Lord. Thank you Lord. Tó bá yá wà lọ pé àwọn mọ́gàjì lè. Èmi kò pè wádìí à èmi kò. Quiet! Yé máa ájú pẹ̀lú wá. Má bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mọ́. Ìyàwó mi mo bá sọ̀rọ̀. Ìyàwó mi ò fẹ́ máa rú sí àwọn mi. Kí ni gbogbo. Ọlọ́pàá àwọn ẹbí ẹ wá. Mo ti gbọ́jà ìpè mi. Sórí fún nǹkan tó wá ṣe yẹn. For the next 2 weeks, sórí master bedroom yẹn ní ibodò rí ẹ̀mẹ̀. That is one. Secondly, sórí allowance 50% gone.
Àwọn ti pọ̀ jù. Ó dẹ̀ bá mi bẹ̀bẹ̀. Ó dẹ̀ bá mi bẹ̀bẹ̀. Thirdly, listen. Tá bá ń jáde for the next 2 weeks. Èmi àti Dia nìkan la máa jáde. Ṣé olóyè burúkú nìkan la máa tẹ̀lé Dia? Ilé ò gbó kò gbó. That's my decision. Ó ti wọ menopause. My dear, ìṣolókè. Bébí, máa yí ti wọ menopause. Máa yí ti wọ menopause. Ọba yóò rí kò sí mọ́. Olóyè burúkú ẹ̀. Ó wá dalé mi rú. Ọlọ́run máa dalé àtọ̀nù ẹrú ni. Níwọ̀n sọ pé kùnú ló ń tà ní Nasarawa tẹ́lẹ̀. Ó jọ bí eré kì í ṣàwàdà o. Faramade ọlọ́kọ méjì ó dúró dédé kò ṣe é kọlù. Kò ṣe é kọlù obìnrin mo bẹ̀rù. Mọ́mì. Kí ló fẹ́? Mo ti ń pe dáàdì láti last week. He's not picking his call. A jẹ máa sanwó another semester báyìí. Ẹ fẹ́ sanwó? Bẹ́ẹ̀ni. Àyìndé. Èmi gangan nìyẹn. Ẹni bá bú mi lẹ́yìn ìfàlókò tó bá dẹ̀ jẹ́ lójú mi ni àrí bẹ̀bẹ̀. Yeah. So, àná ti lọ. Kí ló ń ṣẹlẹ̀ lénìí? Kí ló ń sọ yìí? Ó rẹ̀ mí tí. Ó mọ nǹkan tó ń pè mí ní Àyìndé, ọmọ tó ń sọ tán. Ọmọ tó ń bù tán lè bù tán. Èmi àbùbù tán. Wọ́n lè gbégẹ̀ sí i. Wọ́n á gbégẹ̀ sí i. Wọ́n máa lápá. Ìwọ máa wọrí. Mo wà pẹ̀lú ẹ. Èmi ò borí ìyá tàkà sọnù. Pipe o. Mi ní pẹ́rẹ́ ẹ̀sìn. All right. Àyìndé. Kí ló dé tó bẹ̀rù Ọlọ́run? Orí mi lórí ìdúró pé mo wọlé. Ó dẹ̀ ṣe ń bá obìnrin sọ̀rọ̀. I made her useless to you. Yes, you're useless. Ìwọ Démiládé, tó bá dẹ̀ fẹ́ kí n dé ẹ ládé yẹn. Ever! Listen carefully and listen for free. Ever! Question more. Tanya, what is your useless? You're very useless. Extremely useless. Worthless. You're not just useless, you're a garbage. Waste products here. You can't be useful for anyone. Then you are useful for it. What Jamie here? I feel me around me, my feeling there for my life. I will leave this world neat, with. I'm out. One cowberry, my carrot queen. Nonsense. Okay. Thank you, baby. You're so sweet. Did you order anything? I didn't too. What's that? Room service. Just ask them what they want, please. What's your mama call it? You're right on the lady. I'm making you go right. Kí ló wá débi? Àyìndé. Kí ló wá mi? Àyìndé. Ọ̀dọ̀ mínísítà tó wà lélẹ̀. Dá mi lọ. Ṣé AC tó ń fẹ́ sí ẹ lọ́dọ̀ mínísítà òun ló lé àbí? Kí ló wá débi báyìí? Ṣé mi ò kọ́ ilé tó ni? Dá mi lóhùn. Ṣé mi respect ẹ tó ni? Èmi mo nílé mi. Mo lè decide láti gbé obìnrin wá sílé kò dẹ̀ sí nǹkan tí dáúdà ìfẹ́ dà. Kò sí nǹkan tí bá bá ńlá kó bá bá. Àyìndé you are a fool. Ṣé nítorí idiot yìí? Lọ ṣe
Nǹkan tó fẹ́ kójú mi máa rí lélẹ́ àbí? Àyìndé, nǹkan tó fẹ́ kójú mi rí lélẹ́ àdágbé àbí? Everything's gonna be fine. Gbogbo ẹ̀ máa dá mọ́ mi ṣùgbọ́n. Gbogbo ẹ̀ máa dá. Bẹ́ẹ̀ni. Lẹ́nu tiẹ̀, ìgbà wo ló fẹ́ dá? Nílé tí èmi àtọkọ mi jọ ṣe jìyà kọ. Ọ̀sán kan ro kan nítorí obìnrin ó dẹ̀ lé mi bọ́ta. Wá ló máa dá. Ọmọ ẹ̀ máa rò kó ń ṣe nǹkan tó yẹ kí n máa rò nísìnyí. Solution la máa wà. Má worry. Tó bá ti dìrọ̀ lẹ́yìn máa jáde. Ṣé owó square ni? Owó square máa yọjú. Mama pèsè fún. Àmín. Àmín o. Ohun ẹlẹgẹ́ lóbìnrin láyé díẹ̀díẹ̀ ni wọ́n ẹ̀sọ̀ ní ká bá wọn lò. Ẹ máa wọlé o, ẹ máa wọlé, ẹ máa wọlé. Faramade ọmọ àgùnwó òṣèwí lẹ́jọ́ ìjà lára ò tọ́ bọ̀rọ̀. Faramade báwo ni sísá mi? Ẹ ṣeun. Báwo ni gbogbo nǹkan? Ojú yín bẹ́ẹ̀ sísá mi, ayé ẹ̀rọ kúrò mọ́ ẹ̀. Àwọn ojú ẹ̀ ń dán. Ajídèwé wo lẹ̀ ń lo sísá mi? Ẹ dúró kí lẹ̀yin wò? Ṣé ẹ rí sísá mi ni? Mi ò tẹ́ bàbá ti dé. Ẹ má bínú, ẹ má bínú. Sọ́yìn ẹ̀ bù. Ṣé wọ́n lọ gbé báàgì fún mi? Àbí báàgì ìyá ẹ̀ ni? Kindly give me the bag. Ní báàgì ìyàwó mi, ó yá wèrè ni. Are you stupid? Màá fún ẹ búlò lẹ́nu. Ṣé kò ń ṣe ẹ ni? Ẹ jẹ́ wọ̀n nù ẹ̀. Ṣé òun ló yẹ kó gbé báàgì ìyàwó mi? Ti á sọ fún. Ẹ lò. Ṣé ìyá wèrè ni? Olórí ẹ̀ bàjẹ́. Ọgbà kan tó sọ. Kò sọ̀rọ̀ ẹ̀. Ẹ lò bébì kìlọ̀ wí. Bíà. Ṣé kò ń ṣe yín ni? Ó fọ́ bùdì yìí bí mo gbé báàgì. Kí ni gbogbo mi sọ dọ́ọ̀tì náà? Ìwọ gbé báàgì kò tẹ̀lé mi. Gbé báàgì fún kejì ẹ. Faramade ọlọ́kọ̀ méjì ó dúró dédé ó ṣe kọlù. Ẹ lò bébì báwọn ṣe kì í tẹ̀lé ẹ. Ó ṣe kọlù. Kò ní Ben Johnson, kò ní yẹ balẹ̀ lé. Kò ní ra gbá fún ẹ. Tó bá ra gbá fún ẹ, kò ní ra àwo fún ẹ. Tó bá dẹ̀ ra àwo fún ẹ, máa fọ́ dànù. Ìdí ọ̀ dalérú. Wá sílé wa dalérú, olóbùkú àgbàyà. Ọlọ́run mọ bó ṣe tó láìfù ẹ̀. Láìfù ẹ̀ máa gbé private jet tó máa fò lọ ni. Ayé wa o, ayé ènìyàn wa o, wọ́n wa o. My dear, máa kú ìjókòó. Ẹ ṣe máa. Ẹ ṣe àdúpẹ́. Ẹ ṣe. Báwo wá ní gbogbo ẹ̀? Ṣíṣẹ́ lọ. Ẹ jẹ́. Táwọn ọkọ ò jẹ́ yọ lẹ́nu. Wọ́n yọ mí lẹ́nu, sista. Ẹ ṣeun, ẹ kú tọ́jú mi. Wọ́n ní yìnyín kẹ́ni ṣe mí. Ọlọ́run bá mi san yín lẹ́san rẹ̀. Ẹ ṣe sista, ẹ ṣe gan. Ẹ ṣe kú tọ́jú wa. Ìyàwó mi máa ń ròyìn yín gan. Thank you. Hello baby. Ó ṣe túbọ̀ sip orange yẹn sí díẹ̀. Mo rí pé wọ́n bá lo mú. Ó dà ẹ́ kó tutù. Jọ, ṣé tipa ni kò mu sí ni? Ṣé wọ́n ló fẹ́ sọ bó nǹkan tó yẹ kó mu? Èmi ò mọ̀ pé ìyàwó ẹ̀ ni mo rò pa lè ẹ̀ ni. Ṣé wọ́n mú tiẹ̀ ní làákàyè? Nígbà táwa méjèèjì tá à ń sọ̀rọ̀, ṣó yẹ kí wọ́n dà sí? Ṣé wọ́n fẹ́ máa gbọ́ àǹtí mi lẹ́nu nísìn? Ó yẹ káwọn gan mọ̀ pé ìyàwó mi ló jẹ́ ìwà ló yẹ kí if not me ní dá sí nǹkan tẹ́ ń sọ. Wọ́n ò fi tí ẹyẹ sẹ́gbẹ́ kan wọ́n má jà fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Mo ní ìdí fóònù. Fóònù? Yes. Kì í ṣe pé fóònù ọwọ́ mi ò dáa o. Àmọ́ iPhone tó ń lò sí iPhone 17 Pro Max mo fẹ́. Ẹ̀yin náà já sí. Àbọ̀kọ́rọ́ wọ̀ lára mi pé. Mi ò lè ó máa ra fún yín gbọ́ bébì aṣọ tabadélé àbíkẹ́ ẹ má ọ̀rí ẹ má ṣe ọ̀nà máa bá sọ ara fún yín. Ó mọ nǹkan lọ pé kejì ẹ wá fún mi sàlẹ̀. Ṣé yẹn? Ìyálé ẹ̀. Ìyálé ẹ̀ ń ta
báàgì nǹkan ṣe kó ṣì wà lọ́wọ́ mi. O lè gbélé mi lórí. Sorry, má kèrò kó má. Sista mi ẹ máa wò tí. Ó kú tọ́jú o. Ojú àwọn arí o. Tó fẹ́ jálẹ̀kùn lémi ni. Ẹ máa wò tí ẹ má bínú. Báwo ló ṣe ń kófù? Ara ń ta ni. Tí bá ti pè ìyáálé wọn máa ń ṣe bíi cat and rat àwọn méjèèjì. Àwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wọn tí ì rí kankan. Àbí kó tún fọba lé. Èmi ṣàlẹ́ èèyàn kan mẹ́jọ wọn ló fẹ́. Ó dà wọn sílé bí ẹran ni. Bóyá ibi tí èmi gan ṣe lọ ni. Àwọn bẹ́tà. Wàá dà wọn lé bí ẹran ni. Tó tẹ̀lé lé ó bóyá yọkù ni. Ẹ̀rọ ló yọkù sí mi lọ́rùn. A máa jẹ bí òun ní kọ́ ni. Oúnjẹ bí ìfó oúnjẹ sísá mi. Ọlọ́kọ̀ méjì ó dúró dédé kò ṣe é kọlù. Kò ṣe é kọlù. Obìnrin mo bẹ̀rù. Wọ́n fi ṣe mọ́tò. Nuisance. Ìyàwó mi pẹ́ lórí mo jíṣẹ́ fún ẹ tó dúró bí wá ń bí báyìí ìyàwó mi ń pè ẹ́ ó ń pè ẹ́ lókè oníkó yọjú sóhun olóní ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni olóní query wọn ni kò róhun náà. balùwẹ̀ ní nuisance. ìwọ ni kí ni ẹ. you don't have sense. mo kàn dàgbà ò dá mi. yọ proof ẹ fún mi. mo ń sọ fún ẹ báwo ló ṣe bá ìyàwó mi sọ̀rọ̀ tó ṣe gbà fún ó ń ṣoògùn you are fetish èmi mo dẹ̀ máa lé ẹ kúrò nílé torí mi mọ́ bí tó ti wá tó kàn já wá tó lókù lọ. yes you are a chainless dog ọlọ́run mọ́ bí tó dẹ̀ ti já wá èèyàn tó sọ ẹ́ mọ́lẹ̀ tẹ́lẹ̀ kò mount guard on you kò mount guard on you. mo ti sọ fún pé mo lálà lásán kan lórí fẹ́ naturally agbóhùnbárìn máa tó ṣì lé mi ọlọ́run ló mọ ohun tó lóun rí tó fi fẹ́ mi ọlọ́run ọba láàánú òun ló gbé mi pàdé ẹ̀ látìgbà tí mo dẹ̀ ti fẹ́ ní gbogbo nǹkan ẹ̀ ti bẹ̀rẹ̀ sí blow sí dáadáa wọ́n mọ ibi tó ti dá wa ó ṣàǹkó ẹ̀ olóní query dáṣọ ètò lọ́bọ̀ mo bá ẹ bẹ̀ ó dẹ̀ lóhun ògbọ̀ kí sáà ní kó wá àmì lókè. ó ti match fún mi ní báàgì ẹ̀. ṣé báàgì lè wá gbé àti kọ́kọ́rọ́ mọ́tò. ṣé ti yá ẹ̀ rí. fún mi ní kọ́kọ́rọ́ mọ́tò. kọ́kọ́rọ́ mọ́tò kí ni. no má mẹ́nu bà ìyá mi o. má mẹ́nu bà ìyá mi. kọ́kọ́rọ́ mọ́tò rè. má mẹ́nu bà ìyá mi. díà jọ má bínú pé mi ò tètè wá nuisance yẹn ló fẹ́ máa jẹ́ kí bínú anyhow yá. respect ma. so èmi ni mo ti ní díà. lẹ́sìn tí mo ṣe pè é rí. okay. sista wọn láwọn ní ìdí so transfer 3 million sákàtì wọn sàn. okay transfer 3 million sí wọn. Yes. That's not the problem dear. Ó kọjá pé fóònù tí a fi máa transfer owó kò sí lọ́wọ́ mi. ìgbà yẹn kan ṣé kò sí fóònù tiẹ̀ lọ́wọ́ ẹ̀. Ó wà lọ́wọ́ mi. Kò dẹ̀ sówó ń bẹ̀. Is that what you are telling me? Definitely owó wà bẹ́ẹ̀. Okay, transfer sí wọn right now. Okay, ṣé láti bí fún wọn. That's right. It's not a problem. Account number ma. 00 142 36 37 GT 3 million. You heard me right. Okay. What's wọlé ma? Ṣé. So lè lọ bá kejì ẹ̀ ń sàlẹ̀ tí máa ṣe tán máa wá bá. But ó kàn ní nǹkan tí mo fẹ́ clarify baby. Nuisance yẹn mo ò láì bó ṣe approach mi rárá mo ò dẹ̀ ní gbà fún mi ò ní gbà fún you know me already mi ò ń ṣe ní yẹ̀yẹ́ yáà mi ò ń ṣe ní yẹ̀yẹ́ ẹyẹ ò dẹ̀ ń ṣolúgbe ṣeré ẹyẹ tẹ́nibọ̀dì akàn máa wà tọ́ sí mi lára bẹ́ẹ̀ yẹn and I value you ẹrù ẹni mo bá mo ọ̀nà ẹ mo respect yẹn ni because àbá ti pèrò jọ ń sàlẹ̀ lè. ẹ kí o gbẹnu òṣì ó jàre kí o gbẹnu òṣì bọ́n máa pẹ́ ní àbá tiẹ̀ kàwé máa ń ní sẹ́ǹsì ló kàwé ò ní sẹ́ǹsì nǹkan ò gbé kankan ẹjọ́ tí ẹ fẹ́ máa dọ̀tí ìyàwó yín káàkiri ni mo béèrè sẹ́yìn. Nuisance ni. wọ́n ṣe ń ṣe bí ọmọ gáràjì báyìí ó rí bóyá ń ṣe bí ọmọ gáràjì. respect ló yẹ kí n máa yẹ fún mi ó lè jù mí lọ lọ́jọ́ orí díà àbí you know now but that's right okay. ẹ kí ni ìyàtọ̀ ní ìwà tiẹ̀ nǹkan ò gbé kankan máa ṣe àwọn ewu abáradáradá òṣì. You know what? Just go. For your information,
láìpẹ́ ìyàwó yín ó máa tún gbé mẹ́rin míì. I can't be possible. ẹ má bínú madam will not happen now. ta ló sọ bẹ́ẹ̀. mo ní mo sọ sí i. ok èmi wá fi ń yẹ pé tí ò bá fẹ́ yín kẹ́ pé mẹ́jọ kó sọ fún ọmọ àlè. But what am I supposed to do tí mi ò ṣe fún ìyàwó mi náà? Kò sí náà. I am a perfect husband for my wife. Perfect husband indeed. Your perfect husband. Bó bá ti wá fẹ́yàwó mẹ́rin míì wèrè yìí tẹ́ ẹ̀ ṣe yẹn máa ṣe. Ẹ bá jàjà wèrè kan ládùúgbò ẹ̀ máa jẹ́ kọ́lọ́pàá gbé yín ni kó ṣì lọ. Àwọn wèrè ló kójọ o lọ wá àwọn tó tún dísẹ́ǹtì yàrá lẹ́yìn lọ o. Sista ara wọn máa balẹ̀ mú sọ fún yín. Ó bá ń lọ pàtí àwọn lọ́balọ́ wọn máa rúrú àwọn eléyìí dání o. Òótọ́ ọ̀bùnsà àwọn eléyìí máa yẹ̀yẹ́ ẹ̀ ta o. Wọ́n kọ̀ dẹ̀ wá ń yọ̀ ni o. Ìgbà míì wọ́n máa ń wà polite but ó kọ̀ yẹ pé sometimes bẹ́ẹ̀ ni wọ́n yẹn ó dà pé ó máa ń touch dédé. Ẹwà káǹtì yín ṣówó ti wọ bẹ̀. Ọkọ̀ lè parọ́ fóònù mi wà nù yàrá. Ẹ̀ẹ́dùn wà important sister. Báwo wá dé bí? Pólíìsì tó ń jalè ọ́fíìsà Rebecca. You are who you are when no one is seeing you. Àkóbá àdábá ó máa ṣá ẹ lẹ́sẹ̀. Ó ní náà yóò ẹ̀ṣẹ̀ ọwọ́ mi lọ. Tó dára fún. Wọ́n tó di pọ́ọ̀sì èèyàn. Má lè kí change ẹ̀ fún ẹ o. Tí ọ̀rẹ́ ikú yóò dọ̀rùn. Mo sọ pé ìjọba jà yìí. Ǹtí gbọ́kànlẹ̀ lọ́wọ́ díyọ̀sẹ̀. Mo kọ̀ bá ṣeré díẹ̀ ni bá ṣubú kí ni mo fi kàn. Inú sẹ́ẹ̀ ló máa sùn lẹ́nu, ó dàgbò rí ẹ̀ dàrú. Bẹ́ẹ̀ ṣe wọṣọ yẹn randomly nígbà tí wọ́n wọnú ogun randomly. Ó ti ya wèrè. Ìgbà tí a ṣe investigation la rí wípé ọwọ́ inspector Rebecca ló wá sí. Òrùka ẹ pọ̀ gan-an ayé mo so mú kó ẹ̀mí mi o. Kéèsì yẹn súnmọ́ kéèsì mọ́dà. Ṣé orí ẹ̀ dàrú ni? Ibẹ̀ ló máa. Olúwa. Ọ́físà Rebecca ń jalè ní sá. Ṣé kò ń ṣe fóònù tí arákùnrin yẹn ń wá? Òun wà lọ́wọ́ yín. What is that in your hand? Olè ní. Òótọ́ ni nǹkan tó ń sọ pé òun jalè. No sir, first time ní sir. Ìyàwó mi ló kúrò mi. Ó fi oògùn sóúnjẹ fún ìbí ọkọ ẹ̀. Kò sẹ́ni tí lọ́kàn bẹ́ẹ̀ náà máa ṣe tí wọ́n máa dùn. Dákẹ́jọ́. Báwo lẹ ṣe ṣe tí oyún fi bàjẹ́ mọ́ lára tẹ́ fi dèrò hospital? Oyún tẹ́ ti wà for the past how many years? Wọ́n ní ọ̀bẹ gan wọn lọ́wọ́ aṣọ ọ̀bẹ nù, ọ̀bẹ ti ṣe nǹkan tó máa ṣe. But báwo lèèyàn ṣe máa gbáyàn létí torókùn máa ṣẹ̀jẹ̀? Oh my darling, God cannot do does not exist. God cannot do anything. Mo mọ̀ pé o nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ gidi gan ni. But o wá ní ti torí pé o nífẹ̀ẹ́. Mo wá di ẹni tó lè lọ́mọ láyé. Ọ̀nà sì ti já náà ọ̀dọ̀ mi. Mi mọ̀. Ó lè mọ, àti ó ṣe wà lọ sanwó. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó brief gan at the same time ó dẹ̀ di. Orí tó ti jẹ mí ti gbẹ̀yìn àti máa nídìí báyìí sí. Dákẹ́jọ́. Kí lẹ máa ṣe tí obìnrin bá fẹ́ fi májèlé sóúnjẹ yín? Ayé mi á pa mí kò ní kú re. Sọ ti bá pa àbúrò yín, ṣé mo jẹ̀bi? Uncle, ẹni tí mo fẹ́ fẹ́ ni. What? Onaro. Sọ pé tóbìnrin báwo kò máa yé ni afẹ́fẹ́ kì í fẹ́ gbígbóná tó bá ti wá ń bẹ́ gbígbóná wọ́n ti rán afẹ́fẹ́ níṣẹ́ ni wọ́n ti rán afẹ́fẹ́ níṣẹ́ ni wọ́n ti rán afẹ́fẹ́ níṣẹ́ ni ẹwà wọn kọ méjì yóò. Àwọn òpònú ajá tí ń fárí fájá ẹ wò wọ́n dáadáa wọ́n ti rán afẹ́fẹ́ níṣẹ́ ni wọ́n ti rán afẹ́fẹ́ níṣẹ́ ni.
Báwo ni? Ṣé àlàáfíà lẹ wà? Báàgì dàpọ̀ ti kẹrun láyé mi ẹ kú ilé ìbára. Báwo ni? Ẹ káàbọ̀. àti dé kẹyẹ gbó àwọn wèrè sẹ́ẹ̀rí wá bá ti dé ni. Àwọn wo ló béèrè mi? Mo ní ta ló béèrè mi? Ẹ káàbọ̀ mọ́. Kílẹ̀ tó fi ṣe bó ṣe ń ṣe yìí tó sì kíkà tó kò lé ni. Kí ló ṣe ẹ ò dẹ sọ̀rọ̀? Kí ló ṣe ní ìgbóná ti mú? Kò sí. Àwọn làwọn ń bẹ̀rẹ̀ ẹ o, ó ní ṣí àti ibà. A ní ẹ. Wá ìgbẹ́ òde fẹni tó láti àti lò. Ìbọn lọ́mọ tó bá parọ́ máa jalè ni. Ó lè sọ fún pé a béèrè wọn àbí. Ẹ̀yin kẹ́ wo ló ń fẹ́ máa ní sùúrù kí ló ṣẹlẹ̀ what's the problem kí ló dé tẹ ká dáadáa ní kí ló ṣẹlẹ̀ kò sí koríko bíbá ìdá kò sí koríko bíbá ìdá. Ṣé ló ìwọ kọ́ la wá wá o? Ká máa dún létí ẹ o. Aláyé. Ó wà disrespect. Àmọ̀ fẹ́fọ́ ló ń ṣiṣẹ́ láwa tiẹ̀ ìwọ sún sẹ́gbẹ̀ẹ́. Ìyá ẹni tó fi júùjú gbalé lọ́wọ́ ọkọ ẹ̀ olóró àwa bí o. Wo jẹ́ kí sọ ọkọ fún ẹ o wà láyé ló ṣe rí lé gbà. Àmọ́ lẹ́nu iṣá ìyálà jẹ́ wọ́n jẹ́lẹ̀. Àwọn wo. Ó tọ́ ṣẹ̀ṣẹ̀ lọmọdé yìí ọ̀mẹyẹ ẹ̀rín làgbàrá rìn pàdé odò lọ́nà ẹ máa yọ̀ má wá kẹ́yìn máa bára yín jà ẹ̀yin ọkọ mi. Àwọn ò bá ti jà wá sọ́dọ̀ ẹ̀ tẹ́lẹ̀. Ibi ìbá ìjọba tún fi fá wa. Àwọn wá ṣeré gèdè ni. Wá tù bọ̀ lè gbé gẹ̀ẹ́sì. Ó yá gbé gẹ̀ẹ́sì. Tọ́wọ́ ìbádẹ́ lójú sọ jọ. Ẹ̀jà. Ṣé ká tún sọ́lẹ̀? Ó yóò rè. Ó yá jáde. Ìyálà ìyá ẹ̀ṣẹ̀. Ìyá ẹ̀ṣẹ̀. Ìyá ẹ̀ṣẹ̀. Ìyá ẹ̀ṣẹ̀. Farabalẹ̀ iṣẹ́ rẹ ti rẹ́dì iṣẹ́ rẹ ti wà ńlẹ̀ ẹ̀rọ láyé rẹ̀ fẹ́ jẹ́ ń ṣàlàyé ẹ̀ fún ọ o sì gbọ́dọ̀ pé o tó wá gbà epo la fi pèlò rẹ o torí epo ni ìrọ̀jú ọbẹ̀ epo lẹ̀rọ ohun gbogbo tó o bá ti wá gbé sámà kàn sí lẹ́nu ìkìlọ̀ rẹ o ẹnu lásán ni ọkàn sí o má jẹ́ ọkàn lá o bọ́bá kan lá wàhálà ni o bálágbẹ̀dẹ bá fi kanjú tirin bọná ẹ̀rọ pẹ̀sẹ̀ báyìí ní fi fà jáde bó ṣe jẹ́nu o ṣeun ṣé ò bínú ìyá mi ngbà gbà lọ́ọ̀ mi iṣẹ́ rẹ nù bó o ti ń wo ẹfun la fi pèlú rẹ̀ sórí bí osùn ti lè báyé ẹfun jẹ́ bẹ́ẹ̀ náà la ẹfun náà báyé osùn jẹ́ bàbá wa rẹnikẹ́ni tó ń gbèrò póun ọba tiẹ̀ jẹ́ ayé rẹ̀ ó bàjẹ́ ni torí ebè tí kúlùsọ bá kọ láàárọ̀ báyìí kó tó dalẹ́ yóò ti túká gbogbo ẹni bá ro tiẹ̀ ń bi ayé wọn ó túká kẹ́yìn lọ́wọ́ náà bí ó ṣe kàn lá ọ parí. Bàbá omi lẹ gbé fún mi omi mímu lẹ gbé fún mi. obìnrin yé wí bẹ́ẹ̀ mọ́ má wí bẹ́ẹ̀ mọ́ àbámọ́dá ló ń wò ó àbámọ́dá ò sì ní dá tiẹ̀ kọ́dọ̀ láwọn tó ṣe bàbámọ́dá bá dá láàárọ̀ yóò ṣe kó tó dọjọ́ alẹ́ lọ́wọ́ náà kọ́kàn lá. Bàbá ẹni kí lọ́wọ́ náà tó máa fi kàn lára báwo ló ṣe fẹ́ kàn lára bí mo sọ fún yín pé wọ́n lé mi kó lé mi tóun àtọmọbìnrin yẹn lé mi kó lé mi wọ́n dẹ̀ bí mi dá kí n débẹ̀ wọ́n bí mi kú kí n dẹ́nu géèsì bẹ̀ báwo ló mi ṣe fẹ́ kàn lára. ẹ̀yin gbogbo ariwo ẹ̀ sọ ọmọdé ń ṣe ọ ni ìwọ ò lè máa yá ọkọ lóko lónìí o lè máa jẹ alátiṣe àbọ̀ ọmọ pé alátiṣe ní mà ti ṣe ara rẹ̀ ẹ wo ìwọ àtẹjà níjọ gbénú odò ẹni tí ń fìwọ̀ òkè odò ni ó wà èmi ti ṣe tèmi tí mo lè ṣe ìyókù ó kù sí ọ lọ́wọ́.
láti ṣe mi, a máa ti ṣe àná. Parí. Ìrọ̀rùn bá dé níwọ náà bá wà lálàáfíà. Ṣé mo lè lo láìláì fi sí? Mú. Madam, ṣé kò sí? Kò sí. Ó wà o. Kí ni? Ìjẹ̀ṣà ńkọ́? Ẹ wo, Ìjẹ̀ṣà ti lọ. Ó ti lọ. Mo fẹ́ bẹ́ẹ̀ Ìjẹ̀ṣà ń ṣẹ́ ni. Ìwà lè wí àwọ̀ náà lè bá mi jẹ. Nígbà tí ẹ jẹ náà, ṣe bí tí ẹ gbọ́rú iṣẹ́ tí mo fẹ́ jẹ́. Ṣé sírí nǹkan tó wà lọ́wọ́ mi yìí, omi ni. Ní ìdílé àwọn ọkọ mi, ó ní àwọn òwò kan tó máa ń ṣe ọ̀túnládẹ ni. Mo dẹ̀ mọ̀ pé ọkọ mi kò lè ráyè lọ. Tí ò bá dẹ̀ ṣe òwò yìí, nǹkan àrùn o. Tí ò bá ṣòro nǹkan àrùn o. Àkúfà ni o. Bẹ́ẹ̀ ni. Lọ́dọ̀ àwọn ọ̀gá lọ. Pẹ̀lú gbogbo ètòjọ́ ń gbélé. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ, kódà tó bá kéèyàn níta, ẹni yẹn lọ. Tó bá irú àwa tá a bá wọn ti yẹ ìtàn bá kí wa lásán. Àkúfà náà tún ni. Àkúfà ni. Tuntun omi lásán ni. Omi yẹn kọ̀ọ̀kan lára ni. Omi ni. Ẹ̀jẹ̀ ń wo. Ó ní òwò dáadáa. Omi ni, kò sí nǹkan kan bẹ́ẹ̀. Kò sí nǹkan kan bẹ́ẹ̀. Àìfúnra ọmọdé ló ṣekú pọmọdé òhe. Àìfúnra ènìyàn ní mẹ́ta jẹ̀bi o. Máa fọmọ tó ilé mọ̀ pé tí bá ti lè fọ́ dáadáa. Ìyàwó mi máa fún mi ní chances láti lè ṣe nǹkan bí ẹ kì í ṣe pẹ̀lú bọ́ọ̀dì ẹ̀. Ó ti yí ẹ. Ọmọ ọba. Ìyàwó àṣẹ̀ṣẹ̀ fẹ́ tó lọ ń tọrọ pure water lọ́wọ́ bá ṣe lọ. Tó bá ràgà bú ẹ̀ máa ṣe complain o. Tó bá ràgà bú ẹ̀ máa ṣe complain o. Ojú àgbò mi. Báwo ni? Ọ̀rẹ́ máa di ya. Mo ń gbádùn orin yín ẹ̀. Ó ṣe gan ni. Máa ṣe complain o. Ó tẹ́ ẹ dò. Ó tẹ́ ẹ yùn. Omi ni sún à. Ó ní sún èé bébè. Èyí lómi ẹja ọsàn tó wà níbẹ̀. Mo ní máa ṣe complain o. Súwé. Bí bá ràgà bọ́ ẹ̀ máa ṣe complain o. Ojú wa lò. Àwọn obìnrin stupid o, àwọn obìnrin míì. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ó fún mi ní máa jẹ́ à. Mo lè ṣe anything fún, mo lè fọ mọ́tò fún, mo lè ṣe gbogbo àwọn philandra pẹ̀lú ẹ̀. Kí ló nọ́sẹ̀nsì fún mi yẹn? To tell anybody people. Ó tẹ́ ẹ́ lò, ojú àrùn ṣe é. Omi ni potent. Olóṣì la omi. Wọ́n lè pẹ́ sí lọ́dọ̀ tọrọ pé ọ̀nà. Àìsá, kí ló ṣẹlẹ̀, kí ló dé? Kí ló dé tó dẹ́kun sí mi lára? Ọ̀gá mi ẹ má bínú. Kí ló fà ní fín? Ẹ má bínú o. Ẹ má bínú. Kí ló dé? Ẹ má bínú. Ẹyẹ tèmi òun ṣọlí gbèsè ẹyẹ tí. Ṣé o jà gbèrè? Normally, ṣó yẹ kí n máa fọ mọ́tò òun compound? Rárá. Ìfẹ́ tí mo ní sí ìyàwó mi. Ìfẹ́ tí mo ní sí màá jà ni. Dẹ̀ mò ń fọ mọ́tò. Tó yẹ kó o wá gba aṣọ lọ́wọ́ mi kó bẹ̀rẹ̀ sí ní fọ mọ́tò. The next tó wá ṣe, ìwọ wá jẹ epo sí mi lára kò dẹ̀ ní dá fún ẹ bó ṣe wà. Are you mad? Kúnlẹ̀! Kneel down! Kí ló ṣẹlẹ̀? Pẹ́jú mi. Kí ló bá débi eléyìí? Wọ́n mọ́tò. Ẹ má bínú. I'm telling you. Ó kọ́ mi dédé ní ọ̀sán àti ìdá ìkó sí mi lára. Kí ló mean? What do you mean? Àdìsá, àdàbà ẹ̀ ń pò gèdè bíi pẹ́yẹlé ò gbọ́. Ẹyẹlẹ gbọ́ títìrí ló ń tiri. Àdìsá, wojú mi wò, ta ló rán ẹ níṣẹ́? Jésù kú òkú gbọ́ kó sẹ̀ tó rẹ̀ mí ṣe. Jésù, kí ló kan Jésù, kí ló kan? Àdìsá, for the second time, ta ló rán ẹ níṣẹ́? Ń jẹ́wọ́. Ẹ̀jẹ̀ ń jẹ́wọ́. Ọmọ mi tẹ́lẹ̀.
Mami ni o, mami náà wá gbẹ. Omi náà. Adisa. O ti wá kú yẹyẹ ẹ pa mí bá. Yé. That's right. Ọmọṣẹ́ jẹ́. Ọ̀dọ́ mu tẹ́lẹ̀ pa mí. Ó ti pa mí. Adisa, láti ìran kínní ẹ̀ dé ìran kejì, láti ìran díran ẹ̀, wọ́n á bẹ̀ jẹ nínú. I promise you that. I'm telling you. Sorry, mo ń bọ̀ mi ò tí dé. Ẹ lò kí ni? Ẹ lò kí ló ń ṣe? Irú yín máa ṣòro bá da nǹkan pọ̀ o. Kí ló dé báyìí? Àgbo mi fún ọ, epo ló gbé lọ. Bàbá, mi ò gbé po kankan, omi tẹ́ gbé fún mi ni mo gbé. Ẹ máa gbọ́ ọ̀fọ́ bí wọ́n bá fọ́nu sójú tèmi fọ́ ni. Kìí ṣomi tó yẹ kó gbé lọ ni mò ń wò níwájú mi yìí. Omi wà wájú yín. Wàá gbé epo lọ. Wo jẹ́ ń sọ fún ọ. Epo tó gbé lọ́hùn ó léwu o. Ó léwu gan-an bí ìgbà tó fi pọ̀ lu kìíní. Aburú tó tún bẹ́nu èyí ó ju ìtò ń bá kiri tẹ́lẹ̀ lọ. Bàbá, ẹ wo, ó ti yé mi. Ọ̀rọ̀ tẹ́ ọlọ́dà bó fẹ́ máa dàbí májíìkì lójú mi báyìí. Ìgbà ó ti yé mi bàbá. Ṣé gbọ́? Mò ń bọ̀ lọ́dọ̀ yín sínsìn. Má wulẹ̀ kàn mí la. Jókòó ṣó gbọ́. Jókòó. Ọba ń bẹ̀ ló máa jẹ́. Àwọn èèyàn yìí máa ṣòro bá dà nǹkan pọ̀. Ayé wa o, ayé ènìyàn wa o, wọ́n wa o. Ó dẹ̀ kó sinmi lára. Ó jọ bí eré kì í ṣàwàdà o. Faramade ọlọ́kọ méjì ó dúró dédé kò ṣe é kọlù. Kò ṣe é kọlù obìnrin ó dẹ̀ kó sinmi lára. 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 Sí Ronaldo. Ó dẹ̀ kó sinmi lára. Ó dẹ̀ kó sinmi lára. Ó dẹ̀ kó sinmi lára. Ọ̀rọ̀ ìdílé bàbá àti ẹ tó bá dé kí ló fẹ́ gbà. Èwo ẹ ṣàánú mi, ẹni tí mo ránṣẹ́ ọwọ́ ti bá a. Mo wí náà bí náà láwo kì í gòkè odò. Bàbá, ẹ wò mo ti mọ ibi tí ọ̀rọ̀ sì wọ́ wá. Ọwọ́ ọmọbìnrin yẹn ni. Bẹ́ẹ̀ ni bàbá ẹ wá ṣàánú mi. Kí tún ní ọ̀nà àbáyọ mi ẹ ṣàánú mi. Ọ̀nà àbáyọ? Ọmọ àwọn tí ń bọ ọjà ni. Àwọn ìyá mi àgbà ni. Olókìkí òru apẹran máa dùn. Àwọn tanisọ́kọ̀ rònà tí wọ́n dá mọ́ngìrì tí èjọ́mọ ó máa ṣọ délé. Àwọn tí èfúnni lágùtàn sí tí wọ́n máa béèrè àgbò lọ́wọ́ ẹni. Àwo ó tó gẹ́. Bàbá ó tó gẹ́. Ọbẹ̀ mẹ́jọ kó gbaṣọ lára mi, ẹ ṣàánú mi. Ọ̀rọ̀ rẹ ti sú mi. Tọ́ bá gbóòótọ́ ọ̀rọ̀ kó o pọ̀ ó kè rajà ló kù. Bàbá má jẹ lọ́bì kọ́kọ́ ọmọ iná lè bá mi ṣe ẹ ṣàánú mi. Gbóná. Ẹ fún mi lọ́nà mi. Gbọ́ mi ná, gbọ́ mi. Kémi ó fún ọ lọ́nà mi. Kìí ṣe ọ̀nà àbáyọ tá a wá fún ọ rẹ̀. Tó forí ilẹ̀ tó mú dì. Ọ̀tọ̀ ni tá a gbé fún ọ̀tọ̀ ni tó gbé lọ. Gbé kó lọ́ọ́ lù. Bàbá má jẹ́ tún gbé ọ̀nà àbáyọ mi nìkẹ́ bá mi wà. Kí ni kémi wá sí? Kí n ru ẹrù ẹlẹ́rù sórí kí n wá fa tèmi lọ́wọ́ dẹ́ngbẹ́ rẹ̀. Àbí ẹni ẹ fi tì í kó balẹ̀ wá. Bàbá gbé o. ẹ má jẹ́ ń gbé. Ìyáàmù ní tó bá ṣẹlẹ̀ ní kò sọ gbogbo ẹ̀bẹ̀ tó ń bẹ̀ mí láti ní kò yé mi rárá kí ló ṣẹlẹ̀. ẹ wò màmá látìgbà táláyé ti dáyé láti mọ̀ pé ọkùnrin ó ń fẹ́ ìyàwó méjì mẹ́ta èmi ò tí ì gbọ́ rí nínú ìtàn pé obìnrin ń fẹ́ ọkọ méjì papọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo tó tún jọ ń gbé abẹ́ òrùlé kan náà bó lọ́ ti ń ṣe irú ẹ̀. àmọ́ irú eléyìí ni a fi ń dẹ́rù bọ́ lọ́rùn ayé mà ti yàtọ̀ ayé kókó jábélé kálukú ló ń ṣe tiẹ̀ là ń gbé sí kí ló ṣẹlẹ̀ gangan. so tó bá tẹ̀lé pé bẹ́ẹ̀ náà láyé wá yí ṣé gbẹ wá rí báyìí bí ti gbẹ ò dání wá ni. ẹ̀yà gbogbo tó ń sọ gbogbo pátá ló ṣòkòkò sí tí bá sọ pé ó yé mi irọ́ mo pa. ṣé mi ti wá jẹ́ ìlú báyìí. so gbogbo ẹ̀bẹ̀ tẹ́ bẹ̀ mí jọ sí tí mo gbà àbámọ̀ ni fún mi báyìí. kíni ìyẹn ò tó ní tọ́lé
ti dé òun lè sùn lé. Kí lẹ̀ sọ mi kò máa ṣe akọ́lẹ́pàá tó tó yìí tó ń tọ̀. Àṣé òun tọ̀ lé ẹni tó bá rí ẹni tó tó mú ẹ wá ọmọ rẹ̀ yàn gidi ni ẹ tó òun tọ̀ lé. Agbolé jẹ́ wáyé. Ẹ̀gbọ́n mi káàbọ̀. Kí ló ṣẹlẹ̀ lé? Baby, how are you? Kí ló ṣe? Ẹ ṣe kò síra. Ẹ̀gbọ́n. Ṣé ó síìkì ni? Wọ́n síìkì ẹni bó ṣe kájọ ni. Ìyàwó tọ̀lé tẹ gbé wálé. Ewu lé lórùn. Faramade. Ń gbọ́. Òun tọ̀lé. Àbúrò mi. How did you get all this? Kí n wọnú yàrá yín kí n lọ tún yàrá yín ṣe. Mo ṣàrí pé kí ló ń rùn nílé kí ló ń rùn. Orí bẹ́ẹ̀dì yín ìyàwó yín tọ̀ sí. Gbogbo onúlé ló ń rùn. Ẹ wọlé kẹ lọ wò náà. Ṣé yóò ti ẹ̀ gbóòrùn láti bí ni? Ẹ gbóòrùn báyìí. Ẹ̀gbọ́n mi owó ṣe tutù. Ìyàwó yín tọ̀ lé ẹ̀gbọ́n mi. Ẹ tí ì rí yàwó. Ẹ tí ì fẹ́ yàwó. Stop it! Yeah. Kọ́lọ́mì, leave this place. Ẹ̀gbọ́n mi ẹ̀ lè fẹ́ lẹ́yìn o. Ẹ lè fẹ́ ilé mo sọ fún yín o. Ìgbé gbogbo eléyìí ẹ lè fẹ́ lẹ́yìn o. Kí ló ṣẹlẹ̀ gbogbo? Mọ́mì, a ní wọn lè fẹ́ra wọn sẹ́. Ṣé mo yẹ ìgbà tí mo fi ń ká aṣọ ọ̀tọ̀ ni? Màá bẹ́ gbọ́ mi sábẹ́ẹ̀dì. Ọ̀sán gangan màmá. Bẹ́ẹ̀ni sọ́kùn ọ̀tá kí ló tó mú tó ń sọ̀rọ̀ bọ́ọ̀lù tí mò ń wù ẹ̀. Ẹ̀tẹ́ni tó lè darí tẹ́ni tó mọ àwọn ọlọ́mọ ẹ̀ka burú ṣẹlẹ̀ sí oníkálukú wa. Kí ló dé? Kíkẹ́ ní ọlọ́run yẹn máa tọ̀ lé. Kí ni tiẹ̀? Ó yìí mọ tó máa ṣẹlẹ̀ sí wọn lọ́la. Mo bí ẹ́. Ṣé bí ti tọ̀ wá ni ọlọ́run ò ní jẹ́? Wọ́n gan bóyá òyìnbó máa yàgbẹ́ kiri. Ọlọ́run ò ní jẹ́. Ọlọ́run ní jẹ́ bo. Ṣé ẹni tó ṣẹlẹ̀ sí sóhùn ni? Kí ló tẹ̀yìn èèyàn láyé yìí? Àléébù èèyàn lè máa ń wá káàkiri. Pẹ̀lú ọjọ́ orí tiẹ̀ iná ṣé kò ti yẹ kó níbi kan ṣe rì sí? Ọbẹ̀ mi ò fìyẹn lẹ̀, ayé ẹ̀ ń ta lọ ní ikùn. Ẹgbẹ́ ẹ̀ tún níyàwó ńlé, o tún bẹ̀rẹ̀ sí ń dá sí tí ọ̀pọ̀ ẹ kiri. Ìtọ́ yẹ kí wọ́n gbọ́ kó fojú tọrọ ajé etí ẹgbẹ́ wọ́n náà kí wọ́n náà tiẹ̀ fẹ́ nípa. Wọ́n bó ṣe pàṣẹ òtí kò yá kó tó máa ṣàbíyamọ́ nílé ọkùnrin kan. Ọjọ́ kò sí ilé ẹ̀gbọ́n ẹ̀, àbí? Ilé ẹ̀gbọ́n mi máa kú sí. Ẹ ṣé o màmá, èèyàn kan ṣoṣo tó kù mí kù nìyẹn. Nígbà wá kú ẹkú kan, ìyàwó òbí yín lọ́rùn gan inú wọn ò lè dùn. Pé torí ojú kan ló wà bí àdàmú. Lọ́wọ́ kọ fẹ́. Fọ́kọ́ àfìyàwó àtọkọ́lẹ̀ jọ máa gbégbé ẹyẹ. Ṣé ọkọ kọ̀ǹpléènì kó rùn? Ẹ̀gbọ́n mi ò ṣáà lè fẹ́. Ẹ̀gbọ́n mi ò lè fẹ́. Wọ́n kọ́ ló máa fẹ́ gbọ́n ẹ̀kọ́ ìyàwó. Wọ́n kọ́ ló máa fẹ́ gbọ́n ẹ̀kọ́ ìyàwó. Mi ò lè fẹ́, mo ti sọ fún yín. Ó máa fẹ́, ó dẹ̀ ti fẹ́, kò sí tó máa ṣe. Ayé tiẹ̀ ni kò lọ fojú tó. Ṣèbí tẹ́ fẹ́ sọ nìyẹn, tèmi ni wípé wọn ò lè fẹ́ra wọn. Mo wá ó lágídí ló ń bá ká èmi kàn fẹ́ sọ nǹkan kan fún ẹ fi ọmọbìnrin yìí lẹ̀ yá kọ́kọ́ ẹ̀ balẹ̀ ńlé ẹ̀gbọ́n ẹ̀ àkọsílẹ̀ èdè òní tà sí ọlọ́run ló kọ wọ́n pọ̀ má tú yìgì wọmọ ìkírè tó ń ṣe báyìí ṣé bóbìnrin nìwọ náà ṣé bóyá káwọn obìnrin ká máa support obìnrin ní ara wa ní women support women wọ́n sì ò support ẹ̀yin obìnrin náà ni bóyá lára ni o gbàdúnù bóyá ìwọ náà rí kó o rọ́pò pè ẹ́ àbáwọn tó ń gbé àgbègbè ilẹ̀ náà ń gbé wọ́n ń gbé ìbílẹ̀ bí kíná tí ń pè ní òwò ààrẹ èèyàn kan tó fẹ́ jókòó sílẹ̀ ọkọ ó bẹ̀rẹ̀ sí ní complain kó dáa ẹjọ́ máa fìbẹ̀rù ọlọ́run ṣe gbogbo nǹkan bá ń ṣe fìbẹ̀rù ọlọ́run ṣe jẹ́ kó ní fọkànbalẹ̀ lọ́dọ̀ ẹgbẹ́ ò complain kò lóun ò fẹ́ yàwó kí ni tiẹ̀ wọ́n gan bó ṣe wà yìí ṣe ló yẹ ká mú ẹ lọ sódò ká lọ bọ ẹrí fún ẹ pé kò tiẹ̀ rọ́kùnrin kankan gbé ẹ sílẹ̀ ọ̀nà àdẹ̀ ṣe lágbára ọlọ́run ní tó ń jẹ́ dùnú ẹ kò ní bàjẹ́ ní tó ń jẹ́ bànújẹ́ fún ọlọ́run bá mi sọ́ dùnú fún ẹ lọ fọmọ yẹn lọ́rùn sílẹ̀ mo fọ́ ló bẹ́ẹ̀ ni mi ò ṣakọ jọ fi lọ́rùn fi sílẹ̀ yẹ kó gbégbé rọrùn please. ó jẹ́ yẹn ni o bí expect pé màá bá rọ̀rọ̀ yìí lẹ́nu yín mo ti rò pé fẹ́ gbé wá kẹ́mi gan ti rẹ́dì fún yín bọ̀ ikọ́ tẹ́ wá sọ yìí ó ti jẹ́ kọ́kàn mi àgbo tó rúnú mi ó ti wálẹ̀ báyìí. ọkì bí ó wálẹ̀ pẹ̀lẹ́ ní wàá mú mi rà sí. irọ́ ẹ ṣe. àbí o máa ń ṣayé bó bá pọ́ tí. màmá ẹ ṣe o ẹ ṣe mo ti wà. ṣé ẹ rí gbogbo ẹ ti wá dojúrú báyìí. kí ló dojúrú ọmọ táyé rí láyé ń pọ̀ láyé ìsìn kò tí kankan tó dojúrú àdúrà ni kò máa lọ ṣe. àdúrà kọ́ èpè ni ẹ wò jẹ́ kí mi sọ fún yín ẹ tú ẹ̀gbọ́n mi sílẹ̀. ẹ tú ẹ̀gbọ́n mi sílẹ̀ ibi tẹ́ ẹ dì wọ́n mọ́ ẹ tú ẹ̀gbọ́n mi sílẹ̀ o torí tí má bá yín tẹsẹ̀ bọ́ àtẹ̀yìn àtàbúrò yín ayẹyẹ ajá mo ti máa sọ fún mo ti sọ yẹn. ayé iṣẹ́ abẹ́rẹ́ onídìí wéreke èmi ló ń fún gbólóhùn yẹn o. mo lọ ṣe pé ìgbà ayẹyẹ ìforí ẹ̀gbọ́n ọba gbàdúrà olórí kúkú fásitì àwọn wèrè kakọ̀ sí
kí n tèmi èmi mo ní kẹ́gbọ́n ẹ̀ ṣojú kòkòrò àwa wí tó ń pọ̀ díẹ̀ kí n tiẹ̀ lọ́wọ́ lé ọkọ ó yẹ kí wọn náà kó jókòó lé ọkọ kó sọ fún ẹni gbẹ̀wù dání mi ṣe kó bá dá sí fámìlì oní fámìlì wọn ní ayé ẹjọ́ ṣe ìyàrá. wọ́n ní kí ni eré ó ṣe lọ́jọ́ sí eré ṣe bẹ́ẹ̀ ó yọ òwò lórí wọ́n ní kí ni àkàlàmàgbò ṣe àkàlàmàgbò ṣe bẹ́ẹ̀ ó yọ gẹ̀gẹ̀ lọ́rùn Faramade ó ti ní kí ni màá ṣe wàá wá fi ohun tí màá ṣe wọ̀n ẹ́ lẹ́ni torí wípé ẹ̀gbọ́n mi gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ ẹ. à ń sọ pé tóbìnrin báwo à ń sọ pé tóbìnrin báwo kò máa yé ni kò máa yé ni. kí ìwà òkè gan. ó jẹ́ rọra. tí olórí burúkú ẹ ṣé o mọ ọmọ ṣe massage. ọlọ́run máa bá tiẹ̀ jẹ́ fúnkọ́ tó sọ yẹn. èmi ò massage ìyàwó mi kí n massage pẹ̀lú gírígírí bẹ́ẹ̀ yóò yá wẹ̀rẹ̀. baby are you okay. ó lè ṣe bí mọ́lá ọ̀tẹ̀. ẹ wọ ẹyin pípọ̀ yìí kí ni problem yìí. no irọ́ baby máa mú tí yẹn. so ẹ̀ṣẹ̀ ni kíyàwó mi kó zip tí ọwọ́ mi. kì í ṣe ẹ̀ṣẹ̀ ni pé kó zip sọ́ọ̀mù yẹn ń sìn bẹ́ẹ̀ ó ti fògùn sínú kiri yẹn ó ti fi kóbúnà mú sí i ó ti fi káyà máta sí i. kò ní dábẹ́ tó bá purọ́ mọ́ mi èmi fi káyà máta sí i. ilé pè. pé wọ́n epo àbá ìrówó rà ọ̀nà wo ni bẹ́ẹ̀ fi ṣe. you guys what's your problem. má gbà tí yẹn ẹ bó ṣe massage. ṣé kí n la. má wọrẹ. hello please hello tó bá tí n bá rí ahọ́n ẹ̀ ní ẹsẹ̀ ìyàwó mi máa dá tí ilé ẹ lórí. ọbí aláyẹ ẹbẹ. ó máa ṣe straight. ọbí aláyẹ ẹbẹ. orí ẹ burú irú àwọn òdo fẹ́ fi láìsẹ̀ o mọ massage ṣe when it comes to massaging máa massage orí ìyàwó mi gbogbo ọpọlọ ẹni máa massage délẹ̀. ọkọ ló fẹ́ fi massage o. gbogbo everything mo ní tí mo lè fi massage. arúgbó ń gánà. orí ẹ ti yé àwọn tó fẹ́ lò náà wọ àwọn rèé. ẹ máa rí olóṣù ọkùnrin olóṣù kóńgò bó ṣe gbà yìí nígbà ìwé ẹ bó ṣe wọ ọmọ máa dó sí alẹ́ ni. orí ẹ ti dàrú. káyà máta máa sá. kí n rí ahọ́n ẹ lẹ́sẹ̀ wá jí sọ̀rọ̀ mi. béèrè. bàbá ẹ jọ ẹ dákun ẹ má jẹ́ kí ìyá ẹ jẹ mi àti mọ́mì wa gbé. ọmọ mi kì í ṣe para bí amọ òta mi o kò sì wù mí kíyà yìí ó jẹ yín àmọ́ kí tún ni bàbá kó ṣẹ́ nínú mo àti gbọ́ pé nǹkan ṣòro rọ̀ fálágbẹ̀dẹ̀ tí ìlú yìí kọ́. bẹ́ẹ̀ ni kò sí ìrìn tó ṣòro rọ̀ fálágbẹ̀dẹ̀ mi nípa ọ̀rọ̀ tó sì ń wà lẹ̀ yìí àmọ́ ni kò wá rẹran iṣẹ́ tí mo lè ṣe ni ṣùgbọ́n tí ó tẹ̀yìn ẹ̀yọ́ ń kọ́. kò sí nǹkan kan tó máa tẹ̀yìn ẹ̀yọ́ bàbá. dádì gbogbo nǹkan tó bá máa tẹ̀yìn ẹ̀yọ́ kí dádì mi ṣáà ti wálé I missed my daddy. bẹ́ẹ̀ jọ you miss your daddy. ọ̀dà. ẹ ṣe. torí pé àwọn àgbà ní bẹ́rù bá kọ òkè tó kọlẹ̀ ó tún níbi tí wọ́n gbé e sí. ẹ ṣe bọ̀. ẹ ṣe. àgọ́ onílé lónìí o onílé mo bóde kí n tó wọlé àgọ́ alamọ́bóde oṣù bá já òṣùpá tí ibodè fọlọ́hún ọba ẹjọ́ ojú mi ṣe o èmi nìkan kí mo wá o èmi nìkan kí mo wá o àwọn ìyá mi àgbà wọ́n ń bẹ lẹ́yìn mi èmi nìkan kí mo wá o torí wọ́n ní kò sógun lẹ́yìn mọ́ kìkì ọ̀rọ̀ ló kù bá wo bá kiri àwo lé ni àwọn ni wọ́n ń pa lọ́ba lọ́ba àwọn ni wọ́n ń pa lọ́jà lọ́jà wọ́n bù ṣe gàdà wọ́n bù ṣe gèdè wọ́n ló kọ́ mọ́ kékeré kan sálẹ̀ odò tí wọ́n mú pa wọ́n dé ìsàlẹ̀ odò wọ́n bá àbàràká tí ń wà ní gbóná mú wọ́n dojú kọ́ ìrìn gbóná ju wọn lójú wọ́n dẹ̀yìn kọ́ ìrìn gbóná ju wọn lẹ́yìn wọ́n da gbogbo ara kọ́ ìrìn gbóná ju wọn gbogbo ara ọ̀rọ̀ Àyìndé mo bá wá o ọ̀rọ̀ Àyìndé mo bá wá o wọ́n fẹ́ mọ ẹni tí ń bẹ nídìí ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni torí dúdú ní ìjọba ńlẹ̀ mọ̀ dúdú o. sòwúrà dáadáa wò ni. fẹsẹ̀ yẹn sílẹ̀. fẹsẹ̀ yẹn sílẹ̀. tí a kí ló sí. wọ́n ní kò fẹsẹ̀ yẹn sílẹ̀. tí báyìí ó ti mú tí a bínú tí a bá mi pèsè. díà mi sórí wọ bàbá ẹ̀ ó máa pọ̀rọ̀.
lọ kí mọ̀dá ò dé. Ìwọ ni ìwọ ló jẹ páńpẹ́ tó ló fẹ́ fi mẹ́ja ó jà wọ́n sódò ó ló fẹ́ fi bárò gidigba kí ló dé tó ń dí mi lọ́wọ́ iṣẹ́ mi. bẹ́ẹ̀ ni wọ́n wí bẹ́ẹ̀ náà wọ́n wí bẹ́ẹ̀ wọ́n lẹ́jà tí ń dààmú bú òtó nǹkan àṣewọ ni ìwà ló lórí onísùnmọ̀mí tí ń jẹ láàrin òde lónìí náà ló sì ráyé mọ́. odòdì ibi dorí ọ̀tá odòdì torí mo ti mẹ́yìn pẹ́pẹ́yẹ mo ti fúnkú jẹ mo fàjẹ́ ọ̀bàlẹ́ mo fi sáwó ìmùlẹ̀ àwọn ìyá mi ní kí n máa lọ kò séwu. ewu ń bẹ lóko ló ń gẹ́ bẹ́ẹ̀ ni torí ọ̀rọ̀ bí òyì ní í ṣe tú ọkọ ewúrẹ́ ọ̀rọ̀ bí òyì ní í ṣe àgbòmọ̀mọ́ ọkọ àgùntàn ọ̀rọ̀ bí òyì ní í ṣàkùkọ di ọkọ àgbébọ̀ látòní lọ kó ìyọ́mọ ọkọ. ó ti ó dé lọ ìjọ bá níbi níbí wọlé kò síbi tó ń lọ lónìí afẹ́fẹ́ lẹ́lẹ́ o afẹ́fẹ́ lẹ́lẹ́ o afẹ́fẹ́ lẹ́lẹ́ o gbẹ́mìrègbèrí òkun ẹ̀fúnfún lẹ́lẹ́ gbẹ́mìrègbèrí ọ̀sà. àrífín èmi Faramade rádaràda àrífín. Faramade ojú tì ọ́. Hello ma. Ẹ ló ṣọlá pé kí ló ń ṣe pẹ̀lú fóònù Bọ́lájí àti pé kí ló tí Bọ́lájí ò gbé kọ́ látàárọ̀ dáàdì tí ń pè náà. Mi mú pé ti pé owó mi ní fóònù ẹ wá èyí náà mú àwọn ọkùnrin ń bọ ẹ máa ṣe fóònù ẹ sí silent ni. Àǹtí tẹ bá ń gbọ́ mi ìgbọ́ yín mọ́ o mi ìgbọ́ yín o hello ma. Ṣọlá. Kí ni tó wọn àtàwọn fámìlì ẹ̀ wọ́n ní ìṣòro wà láwọn pọ̀ èwo ni wèrè ọkọ wèrè ẹbí wèrè. Imagine did you nǹkan tó ń jáde lẹ́nu ẹ̀ sí mi èmi ìyàwó ẹ̀ ó wà ń bẹ̀ yẹn èèyàn sọ̀rọ̀ sí mi ṣákálá èèyàn sọ̀rọ̀ sí mi bẹ́ẹ̀ ni pé I am nothing and you didn't even say anything about it. Make attempt láti gbèjà mi jà fún mi sọ̀rọ̀ my behalf tó yẹ kó punch bọ̀bọ̀ yẹn kó fún léṣe lẹ́nu kẹ́ni ẹ̀ wọ́n sì gbẹ kó kí n mọ̀ pé yeah my husband is fighting for me. wá tẹ ní sùúrù náà nígbà tí o ṣe pé ó ya wèrè àwa lu ẹ ṣé o mọ̀ pé ẹranko lọkùnrin tó bá yàwó lu obìnrin ni. Really? I'm pretty sure we will never do so. You're not making sense. Shut up. Keep quiet. Ọkùnrin ni ẹ act like one. Gbèjà ìyàwó ẹ like fight for me. Let me feel you. Let me feel your impact in my life. Fight for me. Pẹ́ tí mo ti rọ̀ rẹ̀ mi ni má bínú I will fight for you. Ẹ̀yin bá mi sọ̀rọ̀ ẹni àwọn wòran. Dúró ṣe ọ̀pọ̀ mi náà ní sùúrù. Fọ́kàn mi kò step back. Don't even come close. I don't want to talk to you. Mi ò fẹ́ kó súnmọ́ mi. Kí ni problem ẹ náà? Wọ́n fight fún ìyàwó ẹ̀ wọ́n jẹ́ kí n mọ̀ pé ìyàwó ẹ̀ ni mo jẹ́. Èyàn ò ní sọ̀rọ̀ sí mi bẹ́ẹ̀ kò sí pé kò mean anything. You are a man. Fight for me. I am tired of you being nonchalant. Kí ló ṣẹlẹ̀? Pariwo I am talking because I'm pained. I am pained. Let me talk. Ó ti tútù jù. You're so too soft. Nothing about you is attractive. Kí ló dé? Ṣọlọ wọ́n sọ báyìí gbẹ̀m àwọn máa kó ẹ kó tó show love náà ni kó tó show affection kò sí nǹkan tó mọ̀ ṣe fight for me ò ní ṣe wọ́n máa bú mi wà máa gbùrọ̀ ṣọkùnrin ni ẹ. ó dáadáa ní sùúrù. ìwọ náà gbọ́ tèmi náà gbọ́ tèmi ní sùúrù. a ní kó gbọ́ tèmi kó la tiẹ̀ sílẹ̀ next time tí yóò bá sọ̀rọ̀ sí mi bẹ́ẹ̀ act like my husband that you are. mo ti bọ́ ṣé ká padà lọ síbẹ̀. ṣé ká padà lọ síbẹ̀. ó fẹ́ lọ jà fún mi. kájọ ìgbà gidi wò. God bless you. My husband, thank you. Ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kí a sì jù wọ́n gbé wọn sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé. Olùdájọ́ ayé bọ̀ tí ó béèrè lọ́wọ́ yín báwo lẹ ṣe lò ó tẹ́ẹ̀ sósì tẹ́ẹ̀ ṣe ránù dáadáa tẹ́ẹ̀ níṣẹ́ ṣé gbowó ń bẹ̀ ni. Bàbá mi àti Ọlọ́run mi. Ọba náwó sọ́ọ̀dì kí ni gbogbo eléyìí náà mọ́ mi kí ló dé tẹ̀ pariwo yìí disturb. And you know quite alright that this is my study. Ẹ jẹ́ dúró síwájú ẹ jẹ́ pariwo.
nítorí tiyín ni màá ṣe ń ṣe ìsọjí kíkan tí mò ń ṣe lọ́wọ́ yìí. kì í ṣe nítorí tiwa lẹ ṣe ń pariwo ariwo lélẹ̀ tẹ́ ń pa ètò ṣe àdúrà. òkè òkun ló kúrè bàbá ọmọ ló lọmọ àwọn òbí ẹni ló níwọ̀ lórí ẹni. ẹ má yẹ kí ìyá ayé gbà kẹta ara òun ṣe Ọlọ́run. ìwọ orúkọ tó ń dáná rú ni màámi. àwọn aṣọ tí àwọn ọmọ tó ti ń pìrìpì àti lọ sí ọ̀run àpáàdì tó máa ń wọ̀ tó máa fi ń ba ilé ọkùnrin jẹ́ irú ẹ̀ ló wọ̀ yìí kẹ́. kí ni mo fẹ́ ṣe àti kò falẹ̀ Ifá ti ń ṣe. aṣọ tẹ́ ń wò yìí èmi ni mo fi owó ara mi rà fún. Jésù. kí ló lè tó yìí kí lọ́mọ yìí ṣe fún ọ. nǹkan tí mo rí nínú ọ̀rọ̀ ìyá yẹn ni pé torí pé mo jẹ́ muslim ló ṣe ń dùn ní ó ṣe fẹ́ jẹ́ kí n fọ́mọ ẹ̀. ilé wa rẹ̀ nǹkan tá a bá ṣe ń bí tá a jẹ́ ń bí tá a wọ̀ ń bí kò kàn yín mọ́ mi kò kàn yín o tẹ bá dẹ̀ mọ̀ pé kò tẹ́ yín lórí bóyá kẹ́mi padà wọlé. okùn orun orí ẹ lẹ́dàá ẹ lókun ní kọ́lọ̀. assistant pa ọlọ́run ṣe tán. ẹ ṣí ilẹ̀kùn ọkàn yín kalẹ̀ kí Jésù Kristi kó wọnú ayé yín wá kó wá jọba níbẹ̀ kó wá tún ayé yín. àti gbọ́ ẹ̀yin náà ṣe ti yín sílẹ̀ ẹ̀yin ìyá wa ẹ mọ́ gba ibà ẹ̀ kọjá mọ́ àfẹ́ rí yín mọ́. madam tí ìbá kí ṣàgbàlagbà kọ. ó yẹ kí n sọ ìjà ìdí ìjà mi ni o. kíkọ́lá olè bá fẹ́ràn lájẹ́ wọn ò ní last. ìwọ ò ṣe jẹ́ ká try ni. ìjọ wo ló ti ń jọ́sìn ṣọ́ọ̀ṣì wo ló ń lọ. alájà ò ní chọ́ọ̀chì kankan tí wọ́n ń lọ bẹ́ẹ̀ ni alájà gbẹ̀sìn gan wọ́n gbẹ̀sìn wákàtí 5 wọn báyé ò dín rárá. ààyè àwọn tó ń gbìyànjú àti tún ojú ọmọ ṣe ó ti wá kọwọ́ bọ ní ojú ọmọ náà tí ojú náà ti fẹ́ fọ́ pátápátá. àfìgbà tí rọ́lá kẹsàn-án onídàjẹ́. ọ̀rọ̀ tó kọjá òye ẹni ó gba sùúrù. ọ̀rọ̀ tó kọjá òye ẹni ó gba káwòye dáadáa. ọ̀pọ̀ ẹ̀dá tí ń sáré àṣàjù ló ń mú wọn fẹsẹ̀ kọ́ dálápá dálẹ́sẹ̀ o. tí lọ́mọ bí yóò fẹ́ bá tóbi jẹ́ ni bá ò bá fẹ́ sọ́ké. a ò bẹ̀rù obìnrin mo bẹ̀rù. ayé wa o ayé 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 ènìyàn wa o wọ́n wà o wọ́n wà o. ó jọ bí eré kì í ṣàwàdà o. Faramade ọlọ́kọ̀ méjì ó dúró dédé kò ṣe kọlù kò ṣe kọlù obìnrin mo bẹ̀rù. à ń sọ pé tóbìnrin báwo à ń sọ pé tóbìnrin báwo kò máa yé ni kò máa yé ni afẹ́fẹ́ kì í fẹ́ gbígbóná tó bá ti wá ń bẹ́ gbígbóná wọ́n ti rá afẹ́fẹ́ níṣẹ́ ni wọ́n ti rá afẹ́fẹ́ níṣẹ́ ni wọ́n ti rá afẹ́fẹ́ níṣẹ́ ni. ẹwà wọn kọ méjì yóò àwọn kò nú ajá tí ń parí fájá ẹ wò wọ́n dáadáa ẹ wò wọ́n dáadáa. wọ́n ti rá afẹ́fẹ́ níṣẹ́ ni wọ́n ti rá afẹ́fẹ́ níṣẹ́ ni. ayé wa o ayé 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 ènìyàn wa o wọ́n wà o wọ́n wà o wọ́n wà o wọ́n wà o. ó jọ bí eré kì í ṣàwàdà o. Faramade ọlọ́kọ̀ méjì ó dúró dédé kò ṣe kọlù ó dúró dédé kò ṣe kọlù ó dúró dédé kò bẹ̀rù. ìbẹ̀rù ọ̀rọ̀ lámọ̀ ta ló mọ̀ pé ohun tó pamọ́ nìyó ṣàlàmà dálẹ́bi. kákíyè sára